Exclusive from Odogbolu Splash. This is the Oba Mary of Jaguland. So, Lagba Okika. I think I introduce ara yín. Engineer Lake Ojúdìpọ̀ Ìtàmọ̀fodò Ògbólú Ọ̀gbàlérò Fàgílẹ̀. Jẹ́ ẹ lè sọ fún wa nípa ọdún tí ẹ̀ ń ṣe lénìí. Ọdún Easter jẹ́ ọdún àjọbọ̀ ẹ máa ń ṣe ní every Easter Sunday, Easter Saturday to Easter Sunday. Láti ṣe àjọbọ̀ àṣàdúrà àti ìwáńgbé. Ìwádìí di June, àmì ságbàlá. Láti ṣàdúrà gbogbo àfihàn gbogbo ẹsẹ̀ ọlọ́jà máa pé. Ẹ ṣeun gan sà. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti sọ àdúrà yẹn àwọn tó ń wò yín nílé ẹ ṣàdúrà fún wọn. Náà lọ́wọ́ àná. Bẹ́ẹ̀ni tó ń wò yín. A ti bẹ̀rẹ̀ àdúrà látàná gbogbo àti ṣàdúrà gbogbo lánàá. Àti ń padà lọ ságbàlá láàrin náà sọ yẹn láti lọ ṣàdúrà. Wọ́n ti bá ṣàdúrà tó máa ṣàdúrà ìlú wa ń bì. Ní pàtàkì ìgbọ́sà lè máa lọ sí ìlú onílù ká lọ máa ṣàdúrà. Ọ̀dọ̀ ní kan máa ṣàdúrà lu àwọn ṣàdúrà lu anú àgbàlá wa. Aṣojú ètùtù ẹ̀ka ṣe ń bẹ̀. Àwọn ọlọ́jà míì kì í ṣe èmi nìkan mò ń ṣe bá àwọn ọlọ́jà míì ó ti lórí bá mi san lẹ́gbẹ̀ẹ́ mi ní ìsìn. Àwọn ìjẹ́bí gbogbo náà pè fún àwọn ìfẹ́ wá. Àwọn ọmọ mi kọ́ máa bọ̀ kájọ ṣe. Ẹ ṣeun gan Wọ́n sà. lè gbé mi kàn pa àwọn ọmọ mi pa àwọn ọmọ mi sọ̀rọ̀. Ẹ ṣeun gan. Ojúmọ́ ti.